Previously on IRIRILAGBA. Àdúgbò náà ni mo wà mi ò lọ jìnnà àwọn kọ́sọ́mà kan máa nǹkan báyìí òun ni mo sá fún torí mi tí ì parí aṣọ rẹ̀ bó bá dẹ̀ dé mi fẹ́ kó dá wàhálà sí mi lọ́rùn ni mo fi sá lọ mo rò pé ó wá bí yìí ni. Ọ̀gá kò sẹ́nibọ̀dì tó wá kọ́sọ́mà gan kò wá mọ́ tó wá náà ni mo pè yín fún yẹn kọ́ńpìnì ni mo pè yín fún kò sẹ́nibọ̀dì tó bá yẹ pé kọ́sọ́mà wa náà fẹ́ gbaṣọ máa. Gbogbo iṣẹ́ tá a wá yìí iṣẹ́ tá a máa office work wọ́n lè dá dúró at any time. Ṣòro ètò kọ́ yẹn òun gan oníṣẹ́ tiẹ̀ ìyẹn lálẹ́ invest sí you can become big tomorrow and be my big girl, you understand? Dad, like I don't get. Bó ṣe ń kọ́ yín lọ o ẹlòmíì nínú yẹn ló bá bí òun bá jẹ́ ọmọ ọkọ tó fẹ́ proof fún mi pé kíní kan kó má wo bí dáadáa kó má ṣe nǹkan míì wàá rí ẹ̀rí tí màá ṣe fún yín ó ń kọ́ yín òun ní kẹ́ máa wò bó ṣe ń kọ́ yín ẹ má tẹ́jú mẹ́mi o ẹ má kábùkù o. Hold on, ayé ti ń ṣe ọ́ o mà what is doing you o gbogbo yé ń ṣe ẹ̀ o pé mi ìdákẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ ayé ti ń ṣe ọ́ o tí n bá lè mẹ́nu kó mi ọ̀rọ̀ ẹ̀ báyìí if I get out my mouth from you it's going to be a concussion. Sorry for yourself. Hello, guy, káàárọ̀ sir. Hello. Yes sir, sir, kúṣàánú sir. Títí kí ló ń ṣẹlẹ̀? Ní àná mo àlejò ní ọ́fíìsì wa so wọ́n gbéṣẹ́ wá fún wa láti company kan ni. Àwọn company. Bẹ́ẹ̀ ni bulk ni so mi dẹ̀ fẹ́ ká lose wọn ni sir. Àti ẹ máa kánjú lọ. Bẹ́ẹ̀ ni sir, bẹ́ẹ̀ ni. Túnjí ò sí mbẹ̀ ni ẹ bá mi dá wọn dúró. Okay sir, mo máa dá wọn dúró. Ẹni mo ti ń bọ̀ mo ti fẹ́ débẹ̀ yẹn. Má pẹ́ sir. Okay sir. Mo ti ń bọ̀. So. Stress tí mo go through ní school kí dájú wá wò mí sí kó wá ní iṣẹ́ ló kú mi kú. Baby, I'm so heartbroken. Mo dẹ̀ mọ̀ pé tó bá yẹ pé mọ́mí wà láyé ni mọ́mí ò ní gbà ọ́ ní mo dáadé ṣùṣùṣùṣù kó sọ pé kí n lọ kọ́ṣẹ́. Ṣẹ́wà, it's okay now. Yé sunkún báyìí mi láì bó ṣe ń sunkún yìí now. You don't know how I'm feeling. Darling, it's okay, please. Yé ké mọ́. Nísìn ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé dájú ò like me. Ó kàn pretend ni. Báwo ni dáàdì ṣe máa wé mi tí mo jẹ́ graduate? Báwọn sọ fún mi pé kí n lọ kọ́ iṣẹ́. Ṣẹ́wà, calm down. Ìwọ tó sọ fún mi pé popsi ẹ̀ nìkan single-handedly náà yẹn lọ primary school, secondary school àti higher institution. Ìwọ yẹn tó wá sọ fún mi pé dáàdì ò like ẹ̀ ń sìn. Ọ̀ṣun máa sọ pé kí n lọ kọ́ iṣẹ́ ní. Má sunkún mọ́ náà, má rò pé wọn ò like ẹ̀. Ṣorí dáàdì ẹ̀ tó sọ pé kò lọ kọ́ṣẹ́. Mo wà very very sure pé ó ní nǹkan tán rí. Why not trust me and trust him? My baby. I want you to trust me. Come on, yé sunkún mọ́. It's okay, baby, it's okay. She promise kó máa lọ ṣe nǹkan tí dáàdì ẹ̀ sọ. My baby, I want you to promise me. Will you promise? That's my love. Sorry dear. Ṣé wípé èèyàn kan lè pa adéṣe wa tèmi nìkan lẹ́kún? Ra smile for me. Smile for me, baby. Fún mi. Dáàdì ló ń pè o. Hello daddy. Ẹ kálẹ́ sà.
sórí nǹkan táwọn àwa tá máa ń kọ́ṣẹ́ yìí sórí nǹkan tá à ń face kò ń ṣe nǹkan kékeré o. kí ló ṣẹlẹ̀. kíró ọ̀gá wa yẹn kó lanu gbàgà kó sọ pé àwọn fẹ́ fẹ́ mi. irọ́ ni o. irú èmi tó yẹ pé mo ti jẹ́ grand daughter wọn wọ́n sọ pé àwọn fẹ́ fẹ́ mi. wọ́n tó sì wọ́n náà jọ kí ni wọ́n wá sọ fún wọn. jọ tí wọ́n ti tó sì wọ́n náà ni. tẹ́ ká fi yẹn lẹ̀ kí ni wọ́n sọ fún wọn. kí mo fẹ́ sọ fún wọn ṣé mi lè fẹ́ wọn ni irú bàbá yẹn tó yẹ pé kò ní pẹ́ kú òun ló sọ pé ó fẹ́ fẹ́ mi lórí pé mo ń kọ́ṣẹ́. èèmọ̀ kò sí kọ́tà nìyí níbi ìkọ́ṣẹ́ wa yìí tí ó tó ìtọ́ náà kí ni wàá fẹ́ ṣe báyìí. kí ni mo fẹ́ ṣe ó yẹ kó ti mọ nǹkan tí mo lè ṣe. kí ló fẹ́ ṣe. èmi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe o. bó nǹkan tí màá sọ fún ẹ ni pé má ti torí anything kó fi tara ẹ lọ́pọ̀ o má tiẹ̀ tara ẹ lọ́pọ̀ ṣé fi torí bàbá yẹn tí ó tó ìtọ́ náà sọ fún wọn pé òun ò ṣe òun ò fẹ́ wọn sẹfínì. mi ì tiẹ̀ lè ṣe ni kò tiẹ̀ possible. ó bẹ́tà. wọ́n wá irú bàbá yẹn pẹ̀lú mi wọ́n ti ẹ̀ ní tìjú ó ti rí ọ̀gá wa ló jẹ́ pé wọ́n ní tìjú. ọ̀gá mo ní kí wọ́n dágbére fún pé mo ti fẹ́ máa lọ́lé. ẹ máa lọ́lé. aṣọ tẹ ní pé kí n gbé fún kọ́sítọ́mà kan tó ń gbé ládùúgbò wa nǹkan. kọ́sítọ́mà wòye ẹ̀wò nígbàdúgbò rẹ̀ ta ló ń bá sọ wòye mọ́ lọ́jọ́ kókó wájú mi. sà tó bá béèrè aṣọ kí ni kí n sọ fún wọn sà. kí n tọ́ bá rí kọ́ sọ fún ọ sọ pé mi tí ì ràn tán abáná màá wọ̀ á gbé wá fún un. ṣẹ́wà jẹ́ kájọ máa lọ. ìwọ pẹ̀lẹ́ ẹ̀lẹ́jọ wá láti àbó ìṣirì kó gbégbé ìyà wá kí ẹ jù bẹ́ẹ̀ lọ wèrè ṣíṣẹ́ wàá ká lọ ṣẹ́ wàá kọ́. ọ̀gá èmi náà ti fẹ́ máa lọ ní mo ní kí wọ́n. mo fẹ́ máa lọ ilé ẹ̀ ẹ̀ ń ṣe torí tẹ́lẹ̀ yìí sọ pé kó ilé yá súnmọ́ bí wá bí a máa ń sọ̀rọ̀ tá a bá ń kọ́ tẹ̀ gbogbo mo ṣe máa ń lejú mẹ́yẹn kì í ṣe pé mo fẹ́ lejú mẹ́yẹn mo fẹ́ kó o mọ sẹ́yìn dáadáa ni sórí tó bá mọ sẹ́yìn dáadáa mo lè fi gbogbo bí ìkébì nìyẹn kébì tó lọ wá bò mí tó yẹ ẹ̀sìn wá nínú gbogbo wọn pátápátá ìwọ lọ máa ń wù mí wá. ọ̀gá ẹ wo ẹ fi mí lè jà ẹ wo mi ò láì gbogbo nǹkan tẹ́ ń bá mi perform mi ò láì kẹ́ ọ mo ò dẹ̀ fẹ́ rí fi torí pé ẹja àgbàlagbà mi ò fẹ́ ẹ jọ mi ò fẹ́ ọmọ ọdún mélòó ni mí ọmọ kékeré ni mí ṣé ewu tó rí èlùbọ́ ni mékọ̀ọ̀pù lásán. ẹ wo ẹ fi sílẹ̀ jàre ẹ wo mi fẹ́ rí fi o mi ò fẹ́ rí fi mi ò kí n rí àgbàlagbà fi so ẹ má push mi ẹ jọ. push ẹ ta ló push ẹ wá ẹ fi sílẹ̀ jàre. mo mọ̀ gbọ́dọ̀ wí èmi làgbàyà ọtí sẹ́wà àmáyà àgbàyà you call me àgbàtẹ́s àbí àgbàyà you are stupid iná ilé ẹ lọ́mọ ìwúrú máa yá gbẹ̀yìn you will do my own life I'm going to get the last cut here ọmọ yìí máa dá gan you kọ́kọ́ léwọ́ you fought kakaraka wàá gbà àti àgbọ̀ wèrè títí sọ pé kó ká lọlé wàá mú lọlé ó dúdú bíbí kòkó àmàlà. kìràkìtà ò dọ́là. kìràkìtà ò dọ́là. ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan. ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan. ó yá sọ́pọ̀. kìràkìtà ò dọ́là. ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan. give me 5. ya kìràkìtà ò dọ́là. kìràkìtà ò dọ́là. ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan. ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan. nínú ayé. nínú ayé. oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. ó yá sọ́pọ̀. kìràkìtà ò dọ́là. ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan. nínú ayé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. hey high five that's my girl. èwo tún ní kí n tún kọ yẹn náà o. jẹ́ olùsí. Túnjí mo fẹ́ rí ẹ. bébí kí ló ṣẹlẹ̀ bó ló tún bọ̀. èní gangan ní final mi ò kọ́ṣẹ́ mọ́ mi ò dẹ̀ kọ́ṣẹ́ mọ́ náà nìyẹn. kí ló ṣẹlẹ̀. o lè máyì ò lè stop o gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ látọ̀ ọjọ́ yìí èní gangan ló ti wá ṣe èyí tó wọ́ọ̀sì jù o lè bí lè pé máyì fẹ́ rape mi lẹ́nìí. ọ̀gá ẹ̀ tó ń kọ́ iṣẹ́ fẹ́ rape ẹ̀. yes. kí ló tó ń ṣe bí ẹni tó rí ẹ̀ ti yí lọ. I don't know mi ò kọ́ṣẹ́ mọ́ o kò dẹ̀ sí nǹkan tẹ́ni bọ́dí lè bá mi sọ.
fẹ̀kọ̀fẹ̀kọ̀ tẹ́lẹ̀ náà kò ń ṣe pé iṣẹ́ yẹn ń mi kọ́ tẹ́lẹ̀ ìwọ náà dẹ̀ wà lára àwọn tó force mi kí n lọ kọ́ṣẹ́ yẹn kọ́ṣẹ́ mọ́. ọ̀gá o kí ló tún máa ń wá ṣe báyìí bó ṣe tún sọ fún dádì ṣá. kí ló kàn mí pẹ̀lú dádì kan tó bá wọn dádì nìkan sọ o. ó mọ ọdún ṣẹlẹ̀ mo ti gbọ́ bọ̀ tí ẹ̀ ní ṣó ń lé. Customer tó fẹ́ gbaṣọ yẹn máa ti dé. Customer wo? Tó fẹ́ gbaṣọ yẹn. Ó ti dé. Bẹ́ẹ̀ni sà. Nígbà wo ló dé? Ìsìn. Ẹ máa lọ lo tútù o fún tútù o ẹ máa tú gbogbo ibi tẹ́ ẹ̀ rí ẹ máa sọ pé ẹ̀ rí ẹ̀hún náà lẹ́ ń wá ẹ̀ rí. Ṣẹ́gbọ́ ọgbọ́n lèèyàn máa ń dá fúnru wọn tó fẹ́ gbọ́n jù wá lọ ni tútù o ní ká máa lò fún. Tútù lẹ́nu máa lò fún àwa náà ti ṣe bẹ́ẹ̀ rí a máa tú gbogbo ibi tí tẹ́ntẹ́n bí òtá tó ń bẹ̀ ní bàbá dẹ̀ láyé máa rán aṣọ ẹ̀ ètí ìrìnrìn láyé rán ní sẹ́tì pọ̀ lọ́wọ́ mi ju gbogbo rádaràdà ẹ̀ lọ. báyìí dé tó bá jẹ́ kórìí ẹ̀ bọ́ orí ẹ̀ bá fẹ́ wú ju kiri lọ àákàbùkù ni àbùkù ló máa kàn tí nǹkan tó fẹ́ jẹ fún mi. ọ̀gá yín dà mo lọ ọ̀gá yín wà bí ọ̀gá yín dà ṣé wò gbọ́ ni. ẹ pẹ̀lẹ́ sà o. ẹ ǹlẹ́ ẹ káàbọ̀ aṣọ mi kọ́. wọ́n ní kí ni. bẹ́ẹ̀ ti ń wà mí ẹ rí náà. ṣé wọ́n jẹ́ pé mò ń wáyé wá bí ni láti bí ọ̀sẹ̀ kẹta tí mo ti gbàṣọ fún yín mo tún fún yín lọ́sẹ̀ mẹ́ta lé ó jẹ́ ọ̀sẹ̀ mẹ́fà. ẹ wò ẹ má bínú ẹ má jà a máa wá fún yín. níjọ́ wo. a máa wá aṣọ yẹn fún yín. èmi fẹ́ gbàṣọ mi báyìí. wo kì í ṣe pé aṣọ ẹ sọnù kò dẹ̀ dọ̀tí tó ṣẹlẹ̀ ni pé mo mọ ibi tó wà mi tí ìran ni. yé ẹ ṣe kí ni màá ràn mí. ẹ ṣe lọ́sẹ̀ mi láti jọ yìí màá ràn fún ẹ. láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn mo tún fún yín lọ́sẹ̀ mẹ́ta lé ó jẹ́ ọ̀sẹ̀ mẹ́fà ẹ ṣe lọ́sọ̀ mi ṣé àgbẹ̀ yẹ kí n wọ lọ sí pásítọ̀ lé ní báyìí. má bínú. ẹ ṣe lọ́sọ̀ mi bàbá ẹ ṣe lọ́sọ̀ mi ẹ ṣe lọ́sọ̀ mi. IRIRILAGBA. Banji, the contract uniform tí mo ṣe get is very important. And then why and tó lè ṣiṣẹ́ yẹn tó máa ṣe perfectly tó máa wà okay gan. Because it's a very big contract. And we want somebody who is capable. You are sure you can get somebody bẹ́ẹ̀ yẹn. Bàbá mi, mo níyàn tó yẹ pé ó máa ṣiṣẹ́ yín fún yín perfectly. Banji is one of the best tailor tí mo mọ̀. Are you sure? Tó yẹ pé kò dẹ̀ ní disappoint yín. Iṣẹ́ máa neat, ó dẹ̀ tún máa perfect. Ó ránṣọ sójà, ó ránṣọ ọlọ́pàá, ó ránṣọ navy. Kò sí any kinds of aṣọ tí ò kí ń rán. In fact, but you can trust. Trust man. Èèyàn tí mo trust completely ni bàbá mi. Ó wà responsible. Very responsible, sir. Ó wà responsible. Very responsible. Because I don't want to work with irresponsible people. No. And to pé o máa ní àwọn fẹ́ ṣe lé nǹkan míì ló máa lọ deliver. You understand? Èèyàn tí mò ń sọ fún yín. Yes. Mo fẹ́ recommend ẹ fún yín ni. Mo dẹ̀ fẹ́ kẹ́ kódà in fact màá ní kó mú sample gan wa tó yẹ pé ẹ máa rí iṣẹ́ tó yẹ pé in fact. I'm te trust no. Yeah, I know you. You're a good boy. Ben. Tí ẹni tí mo ti fẹ́ mú wá iṣẹ́ gangan ni. Fantastic. Ben iṣẹ́ télọ̀ yẹn gangan ló kọ́. Fantastic. In fact ẹ máa gbádùn iṣẹ́ gan. Ẹ máa gbádùn iṣẹ́ gan bàbá mi. If wọ́n gbé chicken, why you are refusing? Mo wà okay. Jẹ chicken. Mo wà okay. No, ẹ máa pẹ́ anybody. Mo wà okay. Bí a díẹ̀ kó. Mo wà okay. Bàbá mi kò fẹ́ gbátẹ́gùn ni. Báyìí business comes first. Before pleasure. Banji the demand. Exactly. So, okay. So yeah, go boss to that. My money in fact, anytime so ma make arrangement láti money wa sọ̀rọ̀ yín. That would be wonderful. Boye ni ko ma mu nǹkan. Okay. O che wo a tún jẹ pepper. Bàbá, mo gbé iṣẹ́ kan wá fún yín ni. Iṣẹ́ yẹn dẹ̀ rí project ńlá ni. Uniform àwọn ọmọ school Lagos State 1000 pieces. Ẹ̀yin dẹ̀ ni mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ yẹn. Mo dẹ̀ fẹ́ kẹ́ ṣojú mi. Mo fẹ́ kẹ́ ṣẹ̀yìn mi. Torí pé ẹ̀yin ni mo trust. Mi dẹ̀ fẹ́ kẹ́ disappoint mi. Níbi tí disappoint yẹn.
mi ò ní disappoint yẹn màá ṣe iṣẹ́ yẹn á dẹ̀ dáa tó pé wọ gan wàá gbádùn mi dáadáa sórí bó ti recommend mi yẹn lágbára ọlọ́run á máa recommend ìwọ náà fún kan dáadáa ọlọ́run á dúró tiẹ̀ ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. òun ṣọ́ra àdúrà bàbá o aṣọ tí mo fẹ́ gbé wá each ẹyọ kọ̀ọ̀kan máa gba percentage kankan nínú ẹ̀ o. sórí nínú kí o kí n ṣàdúrà fún ọ àbí kó o gbowó kó o mú kan bẹ̀. bàbá ẹ má gbé yẹn wá o ọ̀rọ̀ owó là ń sọ yìí o méjì náà ló dáa ṣùgbọ́n ọ̀rọ̀ owó là ń sọ yìí so ọwọ́ yín ló kù sí báyìí sìn. tó bá dẹ̀ ti mọ̀ pé ṣe nọ́mà máa lọ gbéṣẹ́ fún mo ní àwọn ẹlòmíì tó yẹ. wá màá ṣe nọ́mà so gbọ́ báyìí màá ṣe nọ́mà màá ṣe inú àádùn wàá jà lùbọ́sà ń bẹ̀ tó bá ti délẹ̀ jẹ́ kí n gbaṣẹ́ yìí kó tẹ̀ mí lọ́wọ́ màá ṣètò ẹ̀ dáadáa. ẹ ṣọ tójú bá yẹjú kóhùn máa yẹ òun o mo ní ẹlòmíì tí mo lè gbéṣẹ́ fún o. ọtí bínú nìyẹn o mo bínú bàbá mo fẹ́ kájọ wà lórí wàá jà lùbọ́sà ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ so gbọ́ ẹ jẹ́ kí ọmọ kan wá mú mineral fún ọnu kíní fìríjì. ẹ bá wọn rí ìjà rẹ mọ need mineral kí òun má yẹ gangan ní kókó torí iṣẹ́ tí mo gbé wá èmi ìfẹ́ ẹni fọkàn rẹ balẹ̀ kò lè yẹ wàá gbádùn mi wàá gbádùn mi dáadáa. bẹ́tà so tó bá yẹ jẹ́ máa pè é máa get back sí yín lọ́la. ọ̀dà kò sí wàhálà mẹ́ ọ̀ tiẹ̀ ojú alẹ́ náà tún gojú sẹ́ lọ o iṣẹ́ tá a ti gbà wọ́n ti ń ṣe pàṣẹ́ntéègì ó fẹ́ lè pàṣẹ́ntéègì ọ̀n bẹ̀mí gan lára ọlọ́wọ́ bọ̀ sáánú yìí God take mercy for these people they are very very hardest they are very very hardest. ọ̀gá o. Banji contract mo fẹ́ gbé fún yín ó wà important ó wà very very important so I want you people kẹ́ ṣe good job I want an excellent job okay this is the first 1,000 pieces I understand how dem pé first impression ó matter gan government job ni and gbogbo àwọn ọmọ iléèwé Èkó ló máa rán aṣọ yẹn fún so this first 1,000 must be perfect. ó máa perfect dáadáa mo sọ fún yín tí a bá ṣe dáadáa tán tá a bá print ẹ̀ tán a tún wá mo máa lọ níwájú a tún lọ lẹ́yìn a tún gbogbo àtìmù ẹ̀ fẹ́ lọ tẹ́lẹ̀ ni look Banji are you sure you can do this job yes. You are sure of this man that I can do this job yes. Okay I hope so because kò sí margin fún pé error. ní ti error yẹn àmọ́ bá ti máa ń ṣe error tó bá fẹ́ wáyé àmọ́ bá ti máa ń ṣe even gan kò sí àmọ́ sẹ́fọ̀n sójà láyé ìgbà sójà tá a máa rán ó tún tẹ̀mí a máa ṣe tá a máa rán tí a máa ṣe flap sí gbogbo èjìká wọ́n tẹ̀mí lẹ́sẹ̀ jẹ́ sọ̀rọ̀ business ni. bàbá mi ọmọ àbá yín ṣiṣẹ́ yín dáadáa mo dẹ̀ fi ń dá yín lójú pé kò ní sí any disappointment kankan tí gbogbo àdúgbò ìṣe tóbi tó àwọn ni best tailor torí ẹ̀dẹ̀ ni mo ṣe mú wọn wá síbí báyìí fún yín. ẹ sà a tún máa ṣe cup náà ẹ bá fẹ́ ṣe cup a máa print a máa ṣe gbogbo ẹ̀ àti plan. mo ṣàmọ̀ pé mi ò lè dáhùn yín mọ́ tí. ọ̀gá mi. My baby. kí lẹ wá ṣe mí bá. Daddy kí lẹ wá ṣe mí bá. You know him. Very well. ṣe báwọn lọ́gá mi tí mo sọ fún yín pé wọ́n bẹ̀rẹ̀ sí í sọ pé àwọn fẹ́ fẹ́ mi ń gbà yẹn tí wọ́n disturb mi gan débi pọ́n fẹ́ rape mi. lé mi kúrò níbi iṣẹ́ tí mi ò fi ṣiṣẹ́ lọ́dọ̀ wọn mọ́ mo parọ́ mọ́ yín. bóyá wo is this man. ìbejì ni mi o bóyá kejì mi ni o. Will you shut up. You are the man ẹ̀yin ni. ọ̀nà ilé time ló máa jẹ́ àìgbà ẹ má bínú. You are a wicked man èèyàn burúkú nìyí èèyàn burúkú àgbáyàdẹ sí ni ọmọ akọ́ṣẹ́ lọ́dọ̀ yín ẹ fẹ́ kí mọ́lẹ̀. ọ̀nà time ni o ìgbà ìmọ̀ ni o. ìkànnì. bíbélì sọ pé ìgbà ìmọ̀ all the ọ̀nà time is flag out. Banji. I give you 1 minute to get this man out of my house. ẹ jọ̀ọ́ bàbá mi ẹ má ṣe bẹ́ẹ̀ bàbá mi. ẹ má ṣe bẹ́ẹ̀ sà ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ sà ẹ rántí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé bínú má ṣe ṣe angry don't say angry don't. I will call the police for you. fún mi phone give me my phone. wàá rí nǹkan tí màá ṣe fún yín sí. ẹ mọ nọ́mbà wá sí ẹni
wọ́n máa pè wọ́n lóòótọ́ ẹ máa lọ. ẹ̀sà má jẹ́ wọ́n pọlọ́pàá mú mi. má jẹ́ kán pọlọ́pàá ẹ̀yin rántí gbogbo nǹkan tẹ́ ṣe fún mi tẹ́lẹ̀ ẹ̀ mọ́ pé mi nìyàn. ẹ̀sà. Inspector, give the phone to the DPO. Ẹranko. Dádì, tẹ bá rí nǹkan tí máa yẹ fojú mi rí níbẹ̀ yẹn. Wọ́n fojú mi rí ṣégè. Ojoojúmọ́ báyìí wọn ò jẹ́ kí n gbádùn. Wọ́n máa fi mí ṣe yẹ̀yẹ́ láàrin àwọn ọ̀rẹ́ mi. This man. Ojú mi rí ṣégè. Àwọn tó ń kọ́ṣẹ́ wọ́n ń try o. Wọ́n ń try gan. Mi ì lè advise anybody kó lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ kan. Anyway, well, I'm so sorry pé really happen sí ẹ pẹ̀lẹ́. So that's the man you are talking about. Yes. Anyway, who fẹ́ kọ́ṣẹ́ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀. Mo sọ fún yín tó bá yẹ pé allow mi kí n lọ kọ́ṣẹ́ ní. My dear, you. IRIRILAGBA. Previously on IRIRILAGBA. Doing this to me. Tí bá fọwọ́ kàn ẹ́ wá máa fún mi latitude wá máa ní ó dalẹ̀ your wedding wá máa I don't understand. Kò tó yẹ pé olùṣe máa jẹ́ tó máa sọ. Kí ló tó fẹ́ kánjú jẹ? Give me a little time. Ó mọ̀ pé kò easy fún mi láti máa dúró di alẹ́ your wedding. You know I love you so much. I love you too, but you need to give me time. Baby. Yes, dear. Jọ̀ọ́ bá mi go chain mi. Go chain? Wo rí àwọn desk tó máa ń kó kinní sí náà. Mo ti wo gbogbo ẹ̀mí orí o. Ó rí kẹ̀. Lọ check ẹ̀ dáadáa, lọ check ẹ̀ dáadáa. Ó máa wà ń bẹ̀ náà. Bọ̀bọ̀, àbọ̀ bá ìyàwó mi rí chain ẹ̀. Má yọ̀ wá. Sir, please. Ògbọ́n nǹkan tí mo sọ, ṣó bá ìyàwó mi rí chain ẹ̀. No. Baby, down, time ti ń lọ. Mo ti wọ everywhere mi ò rí o. Tí mi ò bá dẹ̀ rí mi ò rò kó mo lè lọ sí anywhere. Come on now. Ṣé dandan ni kò wọ̀ yẹn ni wo mí now? Òun ni mo fẹ́ wọ̀ for now. Mo dẹ̀ ti wá mi ò rí. Mi ò lọ anywhere. Ẹ̀yin obìnrin ṣá. Okay, jẹ́ lọ bẹ́ẹ̀ wò. Better. Ọwọ́ àṣẹ.